Aláròyé máa wí o. ẹgbẹ́ òṣèlú pdp apc àti nnpp ní àfi kí gómìnà adeleke ó kọ̀wé fipò sílẹ̀. èyí lohun tó ṣẹlẹ̀ lẹ́yìn oṣù díẹ̀ tí gómìnà adémọlá adeleke gba ìkùìdá ìṣàkóso nípínlẹ̀ ọ̀ṣun ní ìṣèjọba rẹ̀ gba akọ́ṣẹ́mọṣẹ́ kan tó ní iléeṣẹ́ Sality Boat láti ṣe àyẹ̀wò orúkọ àti sàtífíkẹ́ẹ̀tì gbogbo àwọn òṣìṣẹ́ ìjọba àtàwọn òṣìṣẹ́ fẹ̀yìntì tí wọ́n ń gba owó oṣù nípínlẹ̀ ọ̀ṣun. àdéhùn tíjọba bá alákòóso iléeṣẹ́ ọ̀hún Sa'adat Bakrin Otun ṣe nígbà náà, gẹ́gẹ́ bí Aláròye ṣe gbọ́, ni pé iléeṣẹ́ rẹ̀ yóò gba ìdá 10 lórí àpapọ̀ owó oṣù ayédèrú òṣìṣẹ́ tó bá ti ṣàwárí. ètò àyẹ̀wò yìí bẹ̀rẹ̀ dáadáa lọ́dún 2023, ṣùgbọ́n nígbà tó yá làwọn òṣìṣẹ́ fẹ̀sùn kan Bakrin Otun pé kò sí ìwà ọmọlúàbí kankan lọ́wọ́ rẹ̀. wọ́n ní ṣe ló ń jẹ gàba lé àwọn lórí tí yóò sì máa fọwọ́ lálẹ̀ bó ṣe wù ú. àwọn òṣìṣẹ́ fẹ̀yìntì lọ́kùnrin àti lóbìnrin fẹ̀hónú hàn pé ìwà tí kò tọ́ sí àwọn àgbàlagbà níléeṣẹ́ náà ń fojú àwọn rí. bẹ́ẹ̀ làwọn òṣìṣẹ́ tí wọ́n wà lẹ́nu iṣẹ́ fẹ̀hónú hàn pé bí ẹni tí kò já mọ́ nǹkan kan ni obìnrin yìí ṣe ń ṣe àwọn. kódà wọ́n gbé ìfẹ̀hónúhàn yìí lọ sí ilé-ìgbìmọ̀ asòfin nígbà náà tí olórí ilé Adéwálé Ẹgbẹ́dùn sì pàṣẹ pé kí iléeṣẹ́ Sality Boat ó dáwọ́ àyẹ̀wò náà dúró. síbẹ̀ ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun kò dẹ̀yìn lẹ́yìn obìnrin yìí, wọ́n ṣàtìlẹ́yìn fún un títí tó fi kéde wípé òun ti parí àyẹ̀wò ọ̀hún kí gbogbo àwọn òṣìṣẹ́ sì máa retí àbọ̀. lọ́dún 2025 ní Bakrin Otun gbé àbọ̀ àyẹ̀wò tó ṣe jáde. níbẹ̀ ló sì ti sọ wípé àwọn òṣìṣẹ́ tí wọ́n tó 8,000 ni wọ́n jẹ́ ayédèrú ghost workers káàkiri lájọ-lájọ àtàwọn iléeṣẹ́ ìjọba nípínlẹ̀ Ọ̀ṣun. ọ̀rọ̀ yìí dá gbọ́nmi-sí-omi-ò-tó sílẹ̀ láàrin ìjọba àti iléeṣẹ́ Sality Boat nígbà náà. ìjọba sọ pé irọ́ pátápátá ni àbọ̀ àyẹ̀wò tí iléeṣẹ́ náà ṣe nítorí gbogbo àwọn tó pè ní ayédèrú òṣìṣẹ́ ni wọ́n wà nínú àkọsílẹ̀ ìjọba láti ọdún tó ti pẹ́. ṣe làwọn ará ìlú rò wípé ọ̀rọ̀ náà ti rodò lọ́ọ́ mọ́mi àfìgbà tí alákòóso iléeṣẹ́ yìí lọ sórí tẹlifíṣàn ńlá kan láìpẹ́ yìí tó sì tún ju bọ́ǹbù ọ̀rọ̀. ó ní owó tó lé ní bílíọ̀nù 13 náírà ni àwọn ayédèrú òṣìṣẹ́ yìí ń gbà nípínlẹ̀ Ọ̀ṣun. kódà ó ní láàrin ọdún 2023 sí ọdún 2024 ẹnìkan fi àkáǹtì kan ṣoṣo gba owó oṣù àwọn òṣìṣẹ́ tó tó 5,000. ó sì sọ síwájú sí wípé òun gbé àbọ̀ àyẹ̀wò òun lé olórí àwọn òṣìṣẹ́ lọ́fíìsì gómìnà Alhaji Akinleye lọ́wọ́. bẹ́ẹ̀ ni ẹ̀gbọ́n gómìnà dókítà Dèjì Adeleke mọ̀ nípa àbọ̀ àyẹ̀wò yìí. àṣírí tuntun yìí ló mú kí ẹgbẹ́ òṣèlú APC kẹ́gbàjarè fáráyé. wọ́n ní kò sí nǹkan tó yẹ Adeleke nínú ìṣèjọba ìpínlẹ̀ Ọ̀ṣun. ìdí nìyẹn tí irú owó tó tó láti gbé nǹkan rere ṣe fárá ìlú fi ń lọ sí àsùnwọ̀n ẹnìkan ṣoṣo. ọ̀kan lára àwọn aṣáájú ẹgbẹ́ náà lọ́ṣun, ọmọọba Adébáyọ̀ Adeleke, pé gómìnà Adeleke níjà láti bọ́ sí gbangba kó wá tú àṣírí àwọn ayédèrú òṣìṣẹ́ yìí, àìjẹ́ bẹ́ẹ̀ kó kọ̀wé fipò rẹ̀ sílẹ̀. Adébáyọ̀ béèrè pé kí ló kan ẹ̀gbọ́n gómìnà nínú ọ̀rọ̀ ìṣèjọba lọ́ṣun tó fi di wípé òun ló ń gba àbájáde àyẹ̀wò àwọn òṣìṣẹ́. ó ní eléyìí fi hàn wípé kì í ṣe Adémọlá Adeleke ló ń darí ìjọba bí kò ṣe àwọn mọ̀lẹ́bí rẹ̀. ó wá ké sí àwọn àjọ tó ń gbógun ti ìwà lílo owó ará ìlú ní jìbìtì àti ìwà jẹgúdújẹrá EFCC àti ICPC láti tara ṣàṣà máa bọ̀ nípínlẹ̀ Ọ̀ṣun kí ìjọba tó wà níbẹ̀ báyìí tó dàbàrú gbogbo nǹkan tán. bákan náà ni alága ẹgbẹ́ New Nigeria People's Party dókítà Tósìn Ọ̀dẹ́yẹmí sọ pé àìkúnjú òṣùwọ̀n gómìnà Adeleke ló mú un ta ìpínlẹ̀ Ọ̀ṣun sóko ẹrú iléeṣẹ́ Sality Boat. Ọ̀dẹ́yẹmí ṣàlàyé pé ìbáṣepọ̀ tó wà láàrin ìdílé Adeleke àti Bakrin Otun tẹ́lẹ̀ ló jẹ́ kí wọ́n fi dandan gbé e wá sí Ọ̀ṣun láti dààmú àwọn òṣìṣẹ́. ṣe lọ́rọ̀ àárín wọn sì dàrú tó fi di èyí tí gbogbo ayé ń gbọ́ báyìí. ó béèrè pé báwo ni ìjọba tó fẹ́ràn aráàlú yóò ṣe àdéhùn láti fún akọ́ṣẹ́mọṣẹ́ ní ìdá 10 nínú owó oṣù iye àwọn ayédèrú òṣìṣẹ́ tó bá rí. ó ní kí gómìnà Adeleke tètè jẹ́wọ́ irúfẹ́ àwọn àdéhùn akónilẹ́rú bẹ́ẹ̀ tó tún ti ṣe pẹ̀lú àwọn mìíràn. àmọ́ ṣá o, gómìnà Adeleke ti kọ lẹ́tà sí àjọ ICPC pé kí wọ́n máa bọ̀ lọ́ṣùn láti wá ṣèwádìí àbájáde tí iléeṣẹ́ Sality Boat gbé jáde náà. nínú lẹ́tà tí gómìnà Adémọlá Adeleke fúnra rẹ̀ fọwọ́ sí ló ti sọ wípé òun kò lẹ́bọ kankan lẹ́rù. àjọ ICPC sì gbọ́dọ̀ wá láti fi ojú onírọ́ hàn láàrin ìjọba òun àti iléeṣẹ́ Sality Boat. Florence Babasola
ló ṣe àkójọpọ̀ ìròyìn yìí fún ìkànnì Aláròye Online TV.